A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọalọ́runmadẹ̀. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ní $200 bílíọ̀nù ní àwọn ń san lóṣooṣù fún ìrànwọ́ lórí iná mọ̀nàmọ́ná. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ní ẹ̀ka agbára Ìyáàfin Olúfẹ́jẹ́nì ni ó sọ èyí níbi tí ó ti ń sọ̀rọ̀ lórí ọ̀nà tí ìjọba fẹ́ gbà láti ṣe àlékún iná àti bí wọ́n ṣe mú ayé dẹrùn fún àwọn aláìlágbára. Verjani ṣàlàyé wípé pẹ̀lú àlékún owó iná sísan fún àwọn oníbàárà Band A, ìjọba tún ṣì ń san 35% ìrànwọ́ lórí iná tí ó fi kún sí $200 bílíọ̀nù lóṣù, $200 billion per month. Ó ní ọ̀pọ̀ owó yìí ni ó ń ṣe àǹfààní fún àwọn ọlọ́rọ̀ láwùjọ tí wọ́n jẹ́ ìdá 25% ọmọ orílẹ̀-èdè ju àwọn tí wọ́n nílò owó yìí jùlọ. Ìdí nìyí tí ìjọba fi ń gbé ìgbésẹ̀ láti rí i dájú wípé àwọn aláìlágbára ní àǹfààní sí owó iná tí kò gani lára pẹ̀lú mítà, yíyanjú gbèsè ọjọ́ pípẹ́ àti àdínkù owó sí alternative power generation nítorí èyí ni ó lè ṣe àlékún ìgbé ayé ìrọ̀rùn fún ará ìlú. Agbódegbà fún àwọn adàlúrú kan Ado Haruna tó pètepèrò pẹ̀lú àwọn ọ̀daràn ẹ̀dá láti jí ìbátan rẹ̀ Alhaji Bashir Anansi gbé pẹ̀lú ẹbí rẹ̀ ti jẹ́wọ́ bí ó ṣe rí $200,000 gbà nínú $13 million owó ìdásílẹ̀ ransom tí wọ́n gbà. Haruna tí ikọ̀ ọlọ́pàá Intelligence Response Team (IRT) fi ọwọ́ ṣìkún òfin mú wà lára àwọn tí alukoro ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí pàtẹ́tẹ́ rẹ̀ ní ìlú Àbújá. Níbi àpatẹnujẹ́wọ́ ni afurasí yìí ti jẹ́wọ́ wípé ọjọ́ tí àwọn lọ ṣe ìkọlù sí ilé yìí láàrin aago 1 òru, wọn kò bá Alhaji nílé ni wọ́n bá kúkú jí ìyàwó rẹ̀ méjèèjì, àwọn ọmọ 3 pẹ̀lú àbúrò rẹ̀ àti ìyàwó rẹ̀ gbé. 60 ọjọ́ ni wọ́n lò lákàtà àwọn ajínigbé kí wọ́n tó rí àpapọ̀ owó tí ó tó $13 mílíọ̀nù, ọkọ̀ alùpùpù tuntun 4 àti Airtel recharge card oní $300,000 gbà gẹ́gẹ́ bí ohun ìdásílẹ̀ ransom kí wọ́n tó yọ̀ǹda ẹbí Alhaji lákàtà wọn. Sí ìyàlẹ́nu, $200,000 péré ni Haruna rí gbà nínú $13 million tí ó ní òun fi ra àgbàdo. Gómìnà àná fún ilé-ìfowópamọ́ àgbà CBN Godwin Emefiele ti rọ ilé-ẹjọ́ gíga ìlú Àbújá kí ó dẹ́kun àjọ EFCC láti má ké sí ẹlẹ́rìí kankan sí i mọ́ lórí ẹ̀sùn jìbìtì owó tó ń lọ lọ́wọ́. Agbẹjọ́rò fún Emefiele, Agbamòfin Matthew Bukar, ṣe àríyànjiyàn wípé níwọ̀nba ìgbà tí EFCC ti kọ́kọ́ ṣe àfihàn orúkọ ẹlẹ́rìí 10 tí yóò jẹ́rìí tako Emefiele, kí wọ́n má fi ààyè gbà wọ́n àti ké sí ẹlẹ́rìí mìíràn mọ́. Ṣùgbọ́n agbẹjọ́rò fún àjọ EFCC, Agbamòfin Rotimi Oyedepo, ní àwọn nílò ẹlẹ́rìí sí i fún ìwádìí tó jinlẹ̀ lórí ìgbẹ́jọ́. Oyedepo tẹnumọ́ wípé ṣíṣe ìdáwọ́kọ̀ fún àjọ EFCC láti má ké sí ẹlẹ́rìí mìíràn jẹ́ ìtàpá sí òfin lórí ẹ̀tọ́ tí àjọ EFCC ní láti gba ìdájọ́ òdodo. Lẹ́yìn gbogbo atótónu ni adájọ́ Hamza Muazu sún ìdájọ́ rẹ̀ sí 20 oṣù kẹta. Ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ti fagilé ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè tí wọ́n ń gbèrò tako àlékún 50% owó ìpè tí ìjọba àpapọ̀ bu ọwọ́ lù. Lẹ́yìn ìpàdé pẹ̀lú aṣojú ìjọba àpapọ̀ tí ó wáyé ní ìlú Àbújá. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lẹ́yìn ìpàdé ni ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero ti ní ìjọba ti pinnu àti gbé ìgbìmọ̀ ńlá dìde fún àgbéyẹ̀wò gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ àlékún pátápátá entire tariff structure. Gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́, Senator Rasheed Ladoja, ti lérí àti pe ẹ̀sùn nílé-ẹjọ́ tako alága gbogboògbò àná fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), Bísí Àkàndé, lórí ọ̀rọ̀ tí ó sọ tako Ladoja wípé ó jọ̀wọ́ ẹ̀sùn tí wọ́n pè tako afurasí tí ó ṣekú pa agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àná àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ olóògbé Bọ́lá Ìgè nílé-ẹjọ́.
Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ní Ládọjà ti tẹnumọ́ wípé ìṣèjọba rẹ̀ kò fagi lé ẹ̀sùn, gbogbo àtìlẹ́yìn tí wọ́n nílò ni àwọn sì pèsè fún ìgbẹ́jọ́. Ládọjà ní Àkàndé pa irọ́ mọ́ òun gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìgbà náà, òun kò jọ̀wọ́ ẹ̀sùn. Bóyá àgbà tó dé bá Àkàndé ló mú gbàgbé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ní ìgbà náà tàbí ó ń wá ọ̀nà àti mú kí ìwé rẹ̀ tà. Ládọjà wá ké sí Àkàndé kí ó pèsè ẹ̀rí tí ó bá ní lórí ìṣekúpa Bọ́lá Ìgè. Ọjọ́ Ajé ní ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ránṣẹ́ sí olórílétí orílẹ̀ Ifọ̀ Ọba Abdulsemiu Ògúnjọbí fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí bí ó ṣe tàbùkù olóyè Àrẹọlá Abraham, ẹni ọdún 73, 73. Àìpẹ́ yìí ni awuyewuye bẹ́ sílẹ̀ lẹ́yìn tí fọ́nrán kan gba orí ẹ̀rọ ayélujára tí ó ṣe àfihàn ibi tí Ògúnjọbí ti ń sọ̀rọ̀ àbùkù sí Àrẹọlá. Nínú fídíò oníṣẹ́jú méjì yìí ni Àrẹọlá ti wà lórí ìkúnlẹ̀ tí ohùn Ògúnjọbí ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ bí ó ti ń ṣépè fún olóyè yìí àti ẹbí rẹ̀. Ọjọ́ Ìṣẹ́gun ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi ojú Ògúnjọbí ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn tí ó dá lórí ìlẹ̀dí àmọ̀pọ̀, ìfìyàjẹni àti ìwà tí ó lè dá wàhálà sílẹ̀ láwùjọ. Ṣùgbọ́n Ògúnjọbí bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Kí adájọ́ tó gba ìyọ̀ǹda rẹ̀ pẹ̀lú mílíọ̀nù 5 náírà, onídùúró méjì láàrin agbègbè ilé-ẹjọ́ kí wọ́n tó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 6 oṣù kẹta. Adarí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti gba ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ìmọ̀ràn kí wọ́n pàrọwà fún ààrẹ àná Goodluck Jonathan àti ààrẹ ilé-ìgbìmọ̀ àná Bukola Saraki láti díje du ipò ààrẹ bí wọ́n bá fẹ́ kí ẹgbẹ́ wọn jáwé olúborí níbi ìdìbò ọdún 2027. Ayọ̀délé fìdí ẹ̀ múlẹ̀ wípé igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar kì í ṣe ìdáhùn sí ìbéèrè wọn bí wọ́n bá fi ààyè gbà á láti díje, PDP á wọlẹ̀ pátápátá. Ṣùgbọ́n bí PDP bá lè pàrọwà fún Jonathan kí wọ́n sì ṣe àtìlẹ́yìn tí ó nílò, yóò sọ ẹgbẹ́ wọn jí padà. Ayọ̀délé wá ṣe ìkìlọ̀ wípé bí Jonathan bá wá kọ̀ láti díje tí kò sì sí àgbájọwọ́ ẹgbẹ́ alátakò, ààrẹ Bọ́lá Tinubu yóò tẹ̀síwájú nínú ìṣèjọba ní ọdún 2027. Aṣòfin tó ń ṣaṣojú Ọ̀bọ̀kún Orí-Adé Federal Constituency ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Olúwọlé Ọ̀kẹ́ ti ké sí gómìnà àná Rauf Arẹ́gbẹ́ṣọlá kí ó lọ bẹ̀bẹ̀ kí ó dọ̀bálẹ̀ kí ó pẹ̀tù sí ọ̀gá rẹ̀ ààrẹ Bọ́lá Tinubu. Ìpinnu yìí wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí fàákájà tí wọn kò rí parí ti ń wáyé pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC láti òkè wá tí ó bẹ́ sílẹ̀ láàrin Arẹ́gbẹ́ṣọlá àti ẹni gba ipò lẹ́yìn rẹ̀, gómìnà àná Adégbóyèga Oyètọ́lá. Ọ̀kẹ́ ní bíbẹ ààrẹ Bọ́lá Tinubu nìkan ni ó lè ṣe àǹfààní fún Arẹ́gbẹ́ṣọlá. Agbẹnusọ àná fún ẹgbẹ́ òṣèlú Labour Kenneth Okonkwo ti ní kí ẹgbẹ́ òṣèlú PDP dá ara rẹ̀ lẹ́bi lórí rògbòdìyàn tó ń lọ láàrin ẹgbẹ́ nítorí àwọn adarí ẹgbẹ́ ti sọ ara wọn di ẹrú fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Okonkwo ní bí ààrẹ Bọ́lá Tinubu ṣe yan Nyesom Wike sípò ti ṣe àdínkù ipò ẹgbẹ́ PDP gẹ́gẹ́ bí ẹgbẹ́ alátakò. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lórí Channels ni Okonkwo ti ṣe àríyànjiyàn wípé ìyànsípò mínísítà ni ó sọ PDP di ẹrú APC. Èyí sì fi ojú hàn gbangba pẹ̀lú rògbòdìyàn tó ń lọ láàrin ẹgbẹ́ PDP. Àjọ alámòjútó oúnjẹ àti egbòogi NAFDAC ti dá a lábàá wípé kí wọ́n máa dájọ́ ikú fún gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú egbòogi olóró. Director General fún àjọ NAFDAC Mojísọ́lá Adéyẹyẹ ni ó pe ìpè yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels bí ó ti ṣe àríyànjiyàn wípé ìdájọ́ ikú nìkan ni ó lè ṣẹ́gun àwọn elégbòogi olóró, pàápàá jùlọ èyí tí ó bá yọrí sí ikú àwọn ọmọdé. Adéyẹyẹ ní kò dìgbà tí wọ́n bá dojú ìbọn kọ ọmọdé kí wọ́n tó pa á, ẹni bá ti fún wọn ní ayédèrú oògùn ti pa wọ́n nìyẹn. Ó wá ké sí ẹ̀ka ìdájọ́ àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n jẹ́ kí àbá yìí wá sí ìmúṣẹ nítorí àjọ wọn ti ṣetán àti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn aṣòfin.
Gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹmí ti sọ wípé àwọn adarí ilẹ̀ Nàìjíríà kò tíì ṣe iṣẹ́ tí ó tó fún ọmọ orílẹ̀-èdè. Fáyẹmí sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ Channels. Ó ní àwọn adarí gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè lórí bí wọn kò ṣe fún wọn ní ohun tí ó tọ́ sí wọn. Fáyẹmí tẹ̀síwájú wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èrò rere ni Ààrẹ Bọ́lá Tinubu ní fún ọmọ orílẹ̀-èdè, síbẹ̀ èyí kò tó, wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀. Ó ní gẹ́gẹ́ bí olóṣèlú, àwọn gbọ́dọ̀ lè pèsè ìgbé ayé ìrọ̀rùn fún ọmọ orílẹ̀-èdè nítorí àpẹẹrẹ fi ojú hàn wípé àwọn kò tíì ṣètò. Fún ìdí èyí, àwọn kò ní bẹ́sù-bẹ́gbà láti tọrọ àforíjì. Ààrẹ orílẹ̀-èdè Brazil Luiz Inácio da Silva ti bu ẹnu àtẹ́ lu ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump lórí bí ó ti ní wọ́n yan Trump láti darí United States ni kì í ṣe láti darí gbogbo àgbáyé. Da Silva ní ìyànsípò Trump wáyé láti darí àwọn ará ilẹ̀ Amẹ́ríkà, ṣùgbọ́n wọn kò yàn án láti darí gbogbo àgbáyé. Ọ̀rọ̀ wọ̀nyí jẹ jáde níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní State of Bahia ní Northeastern States bí wọ́n ti béèrè èròǹgbà rẹ̀ lórí bí Trump ṣe fẹ́ kó àwọn ará Palestine kúrò ní Gaza. Ó ní ìbáṣepọ̀ Trump pẹ̀lú àwọn orílẹ̀-èdè yòókù gbọ́dọ̀ jẹ́ ti ìjọba tiwantiwa pẹ̀lú àwọn orílẹ̀-èdè yòókù. Bákan náà ni ààrẹ ilẹ̀ Brazil bu ẹnu àtẹ́ lu Trump lórí bí ó ti ń ṣe ìgbélárugẹ ara rẹ̀ gẹ́gẹ́ bí sheriff àti symbol of democracy fún gbogbo àgbáyé. Ó ṣe àpèjúwe ọ̀rọ̀ Trump ní èyí tí ó lè fa ìbínú yọ provocations. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.